láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì bismillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí gbogbo olùgbọ́ mi ní gbogbo ibi tí a wà pé ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wa. Àfáà wa tí ń sọ̀rọ̀ náà ni àfáà wa Zunurin Imran Awoko Akínyínká ọmọ nílùú Kẹsàn lílé tí wọ́n gbogbo ayé ń pè ní Òójèrè. Ètò tá à ń gbọ́ náà ni ọba ọlọ́rẹ̀ Ọlọ́run kó ta lọ́rẹ̀ ayé àtàlìkìyàmọ̀ ní ti dáadáa. Bàbá tí wọ́n ṣe agbárùkù ti ètò náà ti fi ń lọ òun náà ni àbáwa Alhaji Abdul Hakim Olatunji Akanji Arowo Adinni Kẹsàn orílẹ̀ aṣíwájú àdínì ọlọ́run dá Sàràkí àdínì ìléwó orílẹ̀ wọ́n ṣe ètò yìí wọ́n gbé kalẹ̀ lérántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì tí bàbá wa náà jẹ́ Abdulwahab Ìṣọ̀lá Olatunji ìyá wa Àyìnkẹ́ Tókì Olatunji ìyá wa Rebecca Olatunji ọlọ́run kó bá mú ẹ̀san dáadáa bá wọn látọ̀dọ̀ ọmọ rẹ̀ tí wọ́n fi sáyé lọ ọlọ́run kó bá mú kẹ̀rẹ́ bá wọn lórí àfáà mi tí wọ́n ń bẹ́tò yìí lọ nígbà ayé wọn tọ́lọ́ fi ní kí tó dé bá wọn nínú àwẹ̀ tàwa yìí náà àfáà mi Sheikh Ismail Abdulhamid Odùṣínà tí wọ́n jẹ́ ọ̀tún ìmámù ní ìlú Kẹsàn orílẹ̀ tí wọ́n jẹ́ ìmámù rátìbì ní mọ́sálásí àdúrà mi gbà lọ́lọ́run dá nígbà ayé wọn tí wọ́n jẹ́ ọ̀tún olórí ọmọ kí fún gbogbo òkè ògùn lápapọ̀ nígbà ayé wọn ọlọ́run bá ń kẹ́ wọn bá ń kẹ́ wọn jẹ́ o ìwádìí náà dojúkọ ọlọ́mọdé ó ṣòro ẹ̀yìn tán fi sílẹ̀ májèó bàjẹ́ ládàdúrà ládàsára ọlọ́run kó bá wọn bá wọn gbogbo tán fi sílẹ̀ ọkọ̀ mójútó wọn lórí bàbá tèmi náà bàbá wa Imran Awoko Àkàndé Akínyínká nílùú Kẹsàn orílẹ̀ bá ń kẹ́ wọn o bisimilayi kúrò àtàwọn okùn títí ẹ náà ìyá mi bẹ láyé àti gbogbo ẹni tó lóbi kan láyé méjèèjì àbí àwọn tí wọ́n ní àdàbí lórí wa tí wọ́n sì ń bẹ láyé ọlọ́run kó jáde gbogbo wọn pé iná àtó ìnà. èyí tí mo mú wá ní àkókò yìí òun náà ni al-istighfaru mina zunub kéèyàn máa wá àforíjì kúrò níbi ẹ̀ṣẹ̀ kéèyàn máa wá àforíjì kúrò níbi ẹ̀ṣẹ̀ yìí Ànábì ní ata ibùmínà dáńbí kámẹ́lá dáńbàlà gbogbo ẹni bá ti ń wá àforíjì kúrò níbi ẹ̀ṣẹ̀ bí ẹni tí ò ṣe ọlọ́run bá rí ni dẹ́yìn bá wá ń wá àforíjì kí ni àwọn ẹ̀san ládà àti ládà tọ́lọ́run ó máa fi sẹ̀san fẹ́ni tí bá ti ń wá ní aláforíjì torí pé ọlọ́run tó ní wá sọ fún wa pé inna Allaha yakfiru dhunuba jami'an ó ní yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní àforíjì kò sẹ́ṣẹ̀ kan tó wọn kò sẹ́ṣẹ̀ kan tó èèyàn ṣe tọ́lọ́run ní foríjì yàn yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ tí ò láforíjì lágbára ọlọ́run à ń bọ̀ níbi àwọn ẹ̀ṣẹ̀ tí ò láforíjì àmọ́ kí ni dáadáa tí ẹni tí ń wá àforíjì fẹ́ rí aláwọ̀kọ́ bẹ́ẹ̀ ni albaraka ẹni bá ti ń ṣe istighfaru dáadáa yóò rí ìbùkún ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ohun tó bá bí ìbọ̀rọ̀dọ̀ àwòlad àwọn ọmọ rẹ̀ yóò jẹ́ alùbáríkà ẹlẹ́ẹ̀kẹta alhayatu tayyiba yóò lò ṣẹ̀mí rọrùn ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ àlìkìyàmọ̀ rẹ̀ ó dáa kí wàá ní ọlọ́run bá sọ nípa rẹ̀ ọlọ́run ní faqultu istaghfiru rabbakum ẹ wọ́ ọlọ́run bá ní aláforíjì o innahu kana ghaffara ọlọ́ba tí máa ń foríjì ni wa yursilis samaa alaykum midrara tó ẹ bá ti ń wá foríjì ọlọ́run ó ṣèkẹ́ rẹ̀ fún yín yóò pàṣẹ mọ̀láyẹ kó rọ̀jò àlùbáríkà lé lórí wáyé mi dídì kùn bẹ àmúwálẹ̀ àwọn ọmọ yóò sì yàn wọ́n yanjú wáyé jẹ́ alákùn jannati ayé yín ó sì dá wáyé jẹ́ alákùn anihara alikiyama yìí náà yóò sì tún dá pẹ̀lú eléyìí ní ẹ̀san mẹ́rin tí ọlọ́run ó fi sẹ̀san fún gbẹ̀yìn tí bá ń wá àforíjì gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ọlọ́run kò forí ẹ̀jì wá ọlá ètò bẹ̀lọ́run àfáà mi tó ń bètò ìlọ nígbà ayé wọn tẹ́lẹ̀ tí tán fi dé bàbá Sheikh Ismail Odùṣínà Abdulhamid ọlọ́mọ nkẹ́ wọn àwọn àfáà tó ṣẹ́kù fún mi Sheikh Abdulwasin Alimam Busiri Ọlálẹ́yẹ ọlọ́njẹ́ ara àfáà mi pẹ́ Sheikh Abbas Abdulaziz Alideri Mudiru Muassis Markasul Ulum Àgbàdo ọlọ́njẹ́ ara àfáà mi pẹ́ bákan náà bàbá mi àgbà tí wọ́n jẹ́ Muassis wa Mudiru Markasul Najat nílùú àpárádọ́là tí wọ́n jẹ́ mufti diyari gbogbo àlímọ̀ṣọ́ lápapọ̀ ọlọ́jẹ́ ara àfáà mi pẹ́ bàbá mi àgbà tẹ́lẹ̀ má fa burú ṣe wọ́n má fa burú sàwọn náà fún wọn láwọn bàbá tá a dárúkọ yìí iléeṣẹ́ yìí ọlọ́mọdé ó bàjẹ́ májè ó fẹ́ bàjẹ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ bẹ̀ ogun àkóbá àdábá ọlọ́run níjẹ́ jẹ́ ti yín ọwọ́ yín náà ní kẹ́ ẹ fi gbẹ̀tọ́ yín bí ẹ̀ bá ń wà lẹ́nu iṣẹ́ báyìí ó lóyún ni ó dìgbà tó bá tẹ́wọ́ gba èrè rẹ̀ kó tó sọ̀ láyọ̀ ọlọ́run ó jẹ́ sọ̀ láyọ̀ wọn ò ní fi obituari yín wọn ò ní fi dá yín mọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. ètò ọba ọlọ́rẹ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Abdul Hakim Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola ọ̀bàlà kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus àmín.